ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ má lo nǹkan tí ò wà fún lubrication purpose, ẹ má fi lubricate ojú ara o. torí àwọn kan ní wọ́n ń fòróró sí wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo, ẹ má fi òróró sí òbò o. water based lubricant òun ló wà recommended, bí irú eléyìí tí mọ̀mí nọ́ọ̀sì Olúṣọlá pé tán máa ń fáwọn olóyún yẹn, that is the best. then ẹ̀yin tẹ́ ń tẹ́ ń ṣe fẹ́láṣíò tẹ́ ń mu okó, ẹ má foyin sórí okó, ẹ má fi ice cream sí. ṣe rí àwọn ẹ̀kọ́ kan wà tá a ti kọ́ sẹ́yìn, bóyá láwọn ibì kan gbogbo bí tá a ti máa ń ṣe àwọn training, àwọn therapy training yẹn. You see, àwọn èèyàn míì kàn máa ń wò pé bóyá it's just for the fancy form of it ni. But at the end of the day, we discover that all these things are not meant for that purpose. Ẹ má fi ice cream mu okó, ẹ má fi oyin mu okó. You can use your normal mouth saliva. Because all these things are not made for that purpose. You cannot control the chemical tó wà lára oyin, ice cream and all of those things, even yogurt. Ẹ ní láti fi nǹkan kan ra ara okó pé torí ẹ fẹ́ mu okó. Then àwọn water based lubricant tó fi ń lubricate ojú ara, wọ́n wà edible. Wọ́n wà very very edible. Tó bá mọ̀ pé o ò fẹ́ ṣe ní òkùrùgbẹ. And again, gbogbo àwọn tí wọ́n ń sọ wípé àwọn ń gbẹ, ẹni tí kò bá ti pé 50 by nature kò yẹ kẹ́ni ẹ ṣe máa wá lubricant káàkiri. Àwọn nǹkan mẹ́rin ni máa ń fa dryness fóbìnrin. Number 1, tọ́kàn ò bá sí nínú okó tó fẹ́ dó yẹn, ó máa gbẹ. Tọ́kàn ò bá sí lára ọkùnrin yẹn. Àwọn obìnrin míì wà tó yẹ pé bóyá ọmọ ló gbé wọn dọ́dọ̀ ọkùnrin yẹn, bóyá ń bímọ láwọn different places tán má rì sí. Wọ́n wá ṣẹ̀ má rì sí bí wọ́n wá bímọ ń bí. Tán má ti bímọ tán, ọkàn wọn máa ń kúrò lára ọkùnrin yẹn. They are not emotionally attached to that man. So ara wọn máa gbẹ. Ẹlẹ́ẹ̀kejì, circumcision. Àwọn tó máa ti gé dọ̀ fún, there is all the tendency ké wípé kókùnrin yẹn má tètè get ibi tí G-spot wọn wà, such that òun ní ṣe omi ò ní jáde. Then the third one, òun ni age, ọjọ́ orí. Àwọn tó máa ti wà of age, tó jẹ́ wípé wọ́n ṣe period mọ́, by nature estrogen and progesterone level ti drop. Àbí òye wa báyìí nísìn, that is it. Then tó o bá sí foreplay, that is the 4th point. Tó o bá ti sí eré ìbẹ̀rẹ̀ tó pọ̀ dáadáa. But àwọn obìnrin míì wà tó yẹ pé even kẹ́ tó fọwọ́ kàn wọ́n for 2-3 minutes, ara wọn ti tutù, especially àwọn tó ń ṣì young. So ìwọ tó bá mọ̀ pé you're in your 30s, you're in your 40s or 20s, o ní ìdí mọ́ wá lubricant kankan kiri lẹ̀. Then àwọn tí wọ́n máa ń lo, ṣé ẹ rí saliva tẹ́ ń wò yẹn, it contain a lot of chemicals. Àwọn enzymes tó máa ń digest oúnjẹ, àwọn digestive enzyme ló wà nínú saliva. Saliva at times máa ń wà acidic. You understand? So you cannot be using saliva for lubrication. Bí ìwà ìdọ̀tí lèmi rí sí, ìwà ara oko ni. Ìwà ara oko ni. Téèyàn bá jẹ́ pé ẹni tó ṣì young ni obìnrin, nídìí kíní, tó bá dẹ̀ yẹ pé ní ẹ ti wà of age, or by reason of anything, ara ẹ bá dry, get lubricant. Bóyá kẹ́ ẹ lọ sáwọn pharmacy. Then gbogbo àwọn ìfàkùfà tẹ́ ń fa sójú ara yẹn tí ò wà meant fún mi, ìfẹ́ máa dárúkọ ẹ̀ sìn, torí tẹ́ bá ń dárúkọ àwọn alternative táwọn èèyàn ń lò yẹn, people will still go and be trying it. It will just give you infection. Ó máa fún ẹ ní infection ní tójú ara yẹn máa yan. Ẹ̀yin tẹ́ ń fi oyin mu okó, ẹ má fa okó. Ìwọ ọkùnrin má jẹ́ kóbìnrin kankan fa oyin sórí okó ẹ láti mu. Oyin is good, is a natural thing, but ẹ má foyin mu okó. Ẹ má ẹlòmíì aláwọn gbé sí fíríjì, ó wá chill, ó wá tutù, àwọn wá ṣe ní ìdí gbogbo yẹn. Saliva tó wà lẹ́nu ẹ is enough láti lubricate fellatio tó bá fẹ́ ṣe. Yes. Then gbogbo àwọn benefit ẹ̀ láti sọ fún àwọn tí wọ́n bá ní infection, tán bá wà healthy, tán neat, tán clean. Fellatio máa help ọkùnrin, especially àwọn ọkùnrin tán máa ti dàgbà tán bá fi bẹ́ẹ̀ ní much erection. You can use your mouth to stimulate them. It will bring erection. Yes, and ó máa ń whiten teeth, because the thought that will come to your mouth at that particular time, ó máa help àwọn teeth. Then it's a facial workout. Facial workout means as good as you are exercising your face when you are doing fellatio. But the essence of this video is ẹ má lo àwọn chemical that is not made for lubrication fún ojú ara.
get lubricant that is made for that purpose. Kò ní chemical kankan. Tó bá dẹ̀ ní anything fún àwọn tí wọ́n ń tà fún NAFDAC láti approve ẹ̀, ó mì pé ó ti wà tested and trusted nìyẹn. Because àwọn obìnrin míì wà bẹ́ẹ̀ tán ń wá ọmọ tó jẹ́ pé tẹ bá lọ lo àwọn chemical tí ò wà fún lubrication, tẹ lọ fi lubricate ojú ara, ó lè alter pH òbò kó dẹ̀ pa sperm cell. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ó lè pa sperm cell because alkaline medium òun ló máa help sperm, especially àwọn Y chromosome. So tó bá ti lọ lo chemical kan tí kò wà fún lubrication sìn, tó lọ bu oil, tó bu olive oil, tó bu òróró, tó ń bu gbogbo àwọn vaseline àbẹ̀wò lẹ́lẹ̀ mọ́ lòun, ọkàn ní infection ni. Tó bá dẹ̀ ti alter pH òbò, ó lè jẹ́ kí pH ojú ara yẹn kó di acidic. Ó máa denature gbogbo àwọn sperm cell ni. Wọn ti ẹ̀ ní dẹ́nu ọ̀nà cervix débi pé wọ́n ó débi tẹ́yìn wà tí wọ́n lọ fún fertilization kí ó fi alóyún. Use the chemical that is made for lubrication. Then fún gbogbo àwọn tó ti wà of age, tó ti wọ bí 60, 70, 75 obìnrin, naturally you are going to need lubricant. Àwọn tó bá ṣì lọ́kọ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má lo chemical tí ò dáa. Ilé-iṣẹ́ Landness Homes and Properties, gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lẹ̀, tá a fẹ́ ra lé, tá a fẹ́ ra ṣọ́ọ̀bù náà, ẹ já kàn sí ilé-iṣẹ́ Landness Homes. Ibẹ̀ láti lè ra lẹ̀ tó fọkàn balẹ̀ tí èsè ilẹ̀ LGBT. Ilẹ̀ tó ní dọ́kúmẹ́ǹtì, tó ní sí ọ̀fọ̀, tó ní àrọ̀fọ̀, tẹ́wọ̀n wọn àgbà deed of assignment yín, wọn ò ti bá yín ṣe corner piece sí, kì í ṣe ilẹ̀ ọ́díò. Ẹ̀yẹ́ mọ̀ bọ́ ẹ wá ra lẹ̀ ẹ ti sanwó wọn ní fún ilẹ̀, ìyẹn ò sí ní ilé-iṣẹ́ Landness Homes and Properties. Bẹ́ẹ̀ bá ti ń sanwó yín báyìí ni wọ́n ó ti bá yín ṣe corner piece tí wọ́n ó ti kọ́kọ́ yín sí. Bí wọ́n bá dijọ́ allocation, wọ́n ó fún yín ní ìwé ilẹ̀ yín. Kò sí wàhálà kankan bẹ́ẹ̀, ìrọ̀rùn ló bá dé láti ilé-iṣẹ́ Landness Homes and Properties. So gbogbo ẹ̀yin náà tí ara yín máa ń le, tára yín máa ń dí fókó, tó jẹ́ pé wọ́n bá ti ní ẹ mọ̀ bọ̀ ẹ wá dóko báyìí o, inú ọmọ bí yín ni. Ẹlòmíì lóko máa ń dùn lọ sí ilé hospital lọ rí doctor. Gbogbo ohun tó lọ́ ń dá pé kọ́ máa dùn mọ́ èèyàn láyé yìí máa dùn ìwọ ni. Ó mì pé you are not healthy. Ara rí ọ̀yá nù. Tó bá rí dókítà, wọ́n bọ̀ ọ́ ṣàyẹ̀wò ohun tí ń ṣe ọ́, tára rí ó fi yá. Àwọn tí wọ́n ti lọ́kọ ni o, wọ́n bá lọ ṣe zìnà, kò sí ní tọ́kàn mi bẹ́ẹ̀ o. Ọ̀run àpáàdì ló máa lọ. Wọ́n tó bá lọ ń dóko láì jẹ́ pé ẹni tó ń dùn ọ́ fi ọ, tiẹ̀ ti bọ́ ọ̀nà ìsìn bẹ́ẹ̀. So it is well.